Ẹ káàárọ̀ bọ̀dá mi. Káàárọ̀. Ẹ dákun ẹ bá mi dákọ yín fún gbogbo ilé. Orúkọ mi ni Comrade Adébísí Murtala tí mo jẹ́ youth president fún ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Para. Ẹ ṣeun. Ẹ dákun irú èèyàn wo gan ni Bàbá Èjìdé jẹ́ táwọn èèyàn ń sọ and then kí ni Bàbá Èjìdé ń ṣe lónìí ni mo kọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ máa ṣàlàyé fáyé kí wọ́n ń ṣe lónìí. Ọpẹ́ fún Ọlọ́run léyìí tí ó dá ìlú wọn sí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wá darapọ̀ mọ́ àwọn ọlọ́pẹ́ tí ń bá bàbá wa Àlífà Mọ̀nsúrù Èjìdé dúpẹ́ fún ayẹyẹ ọjọ́ ìbí pé wọ́n tó lé kan sí. Alhaji jẹ́ ẹnìkan tí Ọlọ́run dá ládàpé. Torí pé tí a máa ń sọ̀rọ̀ pé Ọlọ́run dá yàn ládàpé, ẹni tí Ọlọ́run sí lórí tí ó wá gbéra rẹ̀ ga tí ò fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó ń ní nǹkan ni Alhaji Mọ̀nsúrù Èjìdé jẹ́. So mo mọ̀ wọ́n ní ọjọ́ pípẹ́ ṣùgbọ́n léyìí tó jẹ́ pé ìsúnmọ́ wa mọ́ra wa tó bẹ́ẹ̀ ò sí nígbà yẹn. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí èmi mọ̀ wọ́n tí mo darapọ̀ mọ́ wọn tá a tó jọ wà nínú àwọn ìdàgbàsókè ìlú fún Ògbómọ̀ṣọ́. Mo ní pé ènìyàn tó yẹ kéèyàn máa súnmọ́ gidi gan ni wọ́n. So ní ọgbọ́n la fẹ́ sọ ni àbí làákàyè àbí símọ̀ àbí ti sùúrù àbí tòye. Ẹ jọ jókòó nínú ilé yín bá nínú ọ̀dọ̀ wọn, ẹ jọ jẹun, ẹ jọ ṣe gbogbo ẹ̀ pé wọ́n máa sọ fún pé gbogbo yìí Ọlọ́run ló ní. Tí bá fẹ́ sọ nípa àwọn nǹkan tí wọ́n ti ṣe nípa àti ìlú, Ọlọ́run ti lò wọ́n púpọ̀. Ẹ bá wa sọ díẹ̀. Nínú lílò tó Ọlọ́run lò wọ́n, tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ ariwo tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n bá sọ wípé ọ̀tọ̀ ni àṣẹ, ọ̀tọ̀ ni ilẹ̀kùn. Yorùbá yẹn nǹkan kan náà ni àmọ́ ó pín méjì. Ilẹ̀kùn ni nǹkan tó jẹ́ pé tí ọmọ kékeré bá débẹ̀, ó lè taari ẹ̀ tí ó sì bó ṣe wù. Àṣẹ Yorùbá máa sọ pé àṣẹ tí ṣélé tí sì tó ṣètà ní Alhaji Mọ̀nsúrù Èjìdé jẹ́. Àṣẹ ni wọ́n kì í ṣe ilẹ̀kùn. Ẹ̀ẹ̀kan lè ṣàdédé gbọ́rọ̀ kan níwájú wọn kẹ́ẹ̀kan mú orí wọn kẹ́ tó síbẹ̀ kẹ́ wá rò pé yóò rí àti lórí ẹ̀ rárá o. Wọ́n ó gbé sí làákàyè, wọ́n wá wù, wọ́n ó tún ṣe àdúrà sí pé àṣẹbí tó báyìí lọ́dà k'Ọlọ́run fi ìtọ̀nà sí àwọn náà. So wọ́n jẹ́ nìkan tó t'Ọlọ́run dá tó pé. So mo dúpẹ́ púpọ̀ fún ìgbésí ayé wọn kí Ọlọ́run bá wa kó túbọ̀ bá wa lékún ìmánì, àlàáfíà ara àti ẹ̀mí gígùn fún wa. Ẹ dákun àwọn bí àkànṣe iṣẹ́ bíi mélòó lẹ lè sọ fún wa tí Bàbá Èjìdé ti ṣe nílùú Ògbómọ̀ṣọ́. Irú òní yìí gẹ́sẹ̀ má yẹ ká ti sọ yẹn lónìí yìí mo rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe bá mi sọ àwọn nǹkan táwọn èèyàn ti ń gbà nù lé. Tí ẹ̀ ń sọ nípa ẹ̀rẹ̀ yẹn kò sí ìròyìn kan o. Ṣùgbọ́n máa sọ ọ̀kan tèmi àti wọn jọ wà nù rẹ̀ báyìí. Ní passport office tí à ń kọ́ lọ́wọ́ fún ìlú. Tí n bá sọ fún yín pé tá a bá rèézẹ̀ ní 100 bíi 90% ni bàbá Alhaji Mọ̀nsúrù Èjìdé ti gbé nínú nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. 10% yòókù ìlú àtàwọn ọ̀tọ̀kùlú ìlú ni wọ́n ń gbé. So ọ̀pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Lónìí tá à tún sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí. Tẹ́ bá wọnú ilé nípa ayẹyẹ àdúrà ọjọ́ ìbí tí à ń ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn oríṣiríṣi ni àwọn èèyàn ti gbà. Léyìí tí tá a bá ń retí ẹ̀ ní iye báyìí fẹ́ nìkan láì tí ìtún mọ tí ó tún ṣẹlẹ̀ ká tó parí. So lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó wà nínú ilé ni wọ́n lè tún sọ̀rọ̀ nípa rẹ̀. Wọ́n dàbí get to be 20,000 naira lẹ́nu kọ̀ọ̀kan ti nínú gbígbé dání lọ́wọ́ bí wọ́n ṣe wà yẹn láì tí ìwà sọ nǹkan ní tí ó tún ṣẹlẹ̀. So oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe léyìí tó pọ̀. Kẹ́dẹ̀ ṣe ìlú nìkan o bí wọ́n ṣe ń ṣe káàkiri Yorùbá. So k'Ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Àti orí tó ń dáa jù ni pé ní ìgbàkígbà ní àsìkò sí àsìkò àti ìgbésí ayé tí wọ́n lò k'Ọlọ́run fún wọn ní àlàáfíà. K'Ọlọ́run máa gba ìmánì yẹn lọ́wọ́ wọn. Dúpẹ́ púpọ̀ fún ìgbésí ayé wọn. Ẹ ṣeun. Ẹ bá wa dákọ yín lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Comrade Adébísí Murtala. Níbo lẹ tó ń lọ Ìbàdàn? Ìgbà wá tó wù wọ́n náà ni wọ́n tó jẹ́ káwọn lọ.